èyí ni ìbẹ̀rẹ̀ ogun wẹ́ẹ̀tì ẹ̀. nígbà tí gbogbo àpọ́n ti pin tó ti hàn pé kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yóò ṣẹ̀wọ̀n ọdún 10. àwọn èèyàn Awólọ́wọ̀ ní kò sí ohun tí àwọn tún lè ṣe àfi kí àwọn dúró de àsìkò ìbò ààrẹ tí wọ́n fẹ́ dì ní ọdún 1964, pé tí àwọn bá lè ṣe é tó jẹ́ pé ẹgbẹ́ àwọn ló wọlé, ó parí nìyẹn, wọn yóò yọ Awólọ́wọ̀ jáde lẹ́wọ̀n kíá ni. nítorí ẹ̀ ni wọ́n ṣe jọ ṣe àṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ NCNC, ẹgbẹ́ àwọn Azikiwe, tí wọ́n sì pe ẹgbẹ́ alájọṣepọ̀ náà ní UPGA. wọ́n sì ní ìyàwó Awólọ́wọ̀ ni yóò du ipò lórúkọ ọkọ rẹ̀. gbogbo èèyàn ló sì mọ̀ pé obìnrin náà ń delédè Awólọ́wọ̀ ni. àwọn Akíntọ́lá náà mọ ohun tó ń lọ o, nítorí bẹ́ẹ̀ ẹgbẹ́ Dẹ́mọ tó jẹ́ ti Ládòkè Akíntọ́lá olórí ìjọba West ní àwọn náà yóò ṣe àṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ NPC tó jẹ́ ti àwọn Sardauna, ẹgbẹ́ ilẹ̀ Haúsá. àwọn náà sì pe ẹgbẹ́ alájọṣepọ̀ tiwọn ní NNA. Balewa tó ń ṣèjọba náà ni wọ́n sì fi ṣáájú pé yóò di olórí ìjọba àpapọ̀ lẹ́yìn tí wọ́n bá ti dìbò tán tí wọ́n sì wọlé. àmọ́ bí ọjọ́ ìbò ti ń súnmọ́ làwọn Sardauna àti Balewa ń fi agbára ìjọba àpapọ̀ ṣe jàǹbá, tí Akíntọ́lá sì ń fi agbára ìjọba ti West ṣe aburú ní gbogbo Western Region. nígbà tí wàhálà náà sì pọ̀, ẹgbẹ́ UPGA, ìyẹn ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀ àti ti àwọn Azikiwe, Action Group àti NCNC tí wọ́n padà dé UPGA yìí kéde pé àwọn ò ní kópa nínú ìdìbò náà mọ́, kí àwọn NNA, ẹgbẹ́ Akíntọ́lá àti ti Sardauna, kí wọ́n máa dá nǹkan wọn ṣe. nígbà tí ẹgbẹ́ UPGA sọ pé àwọn ò ní kópa nínú ìdìbò ọdún 1964 yìí mọ́, ṣẹ́kẹ̀ nínú àwọn Ládòkè Akíntọ́lá àti àwọn èèyàn wọn ń dùn. ìdí sì ni pé wọ́n mọ̀ pé níṣe ni ọ̀bẹ ba ìdí àwọn ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀. ohun tí ìyẹn túmọ̀ sí ni pé bí ẹgbẹ́ náà bá ti sọ pé àwọn kò kópa nínú ìbò, nígbà tó ṣe pé ẹgbẹ́ AG àti NCNC ni wọ́n jọ papọ̀ tí wọ́n di UPGA, kò ní sí ọmọlẹ́yìn Awólọ́wọ̀ kankan tí yóò jáde pé kí wọ́n dìbò fóun. bó bá ṣe bẹ́ẹ̀ yóò máa tako òfin ẹgbẹ́ náà ni. ìyẹn ni pé ẹgbẹ́ Dẹ́mọ, ìyẹn ẹgbẹ́ Akíntọ́lá àti ẹgbẹ́ NPC ti àwọn Sardauna láti ilẹ̀ Haúsá lókù tí wọn yóò máa ṣe ilẹ̀ Yorùbá bó bá ṣe wù wọ́n. àwọn ni wọn yóò jáde pé kí àwọn èèyàn dìbò fáwọn. bẹ́ẹ̀ kì í ṣe pé ẹgbẹ́ UPGA náà déédéé ṣe bẹ́ẹ̀ o. Alhaji Dáúdà Adégbénró àti ìyàwó Awólọ́wọ̀ ni wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ náà pẹ̀lú olórí ìjọba ilẹ̀ Ìgbò Michael Okpara. àwọn ni wọ́n jọ jókòó àti àwọn aṣáájú ẹgbẹ́ náà tó kù tí wọ́n sì ronú pé bí ẹgbẹ́ àwọn Haúsá ti ń ṣe yìí àti bí ẹgbẹ́ àwọn Akíntọ́lá náà ti ń tẹ̀lé wọn nílẹ̀ Yorùbá, ó dájú pé èrú kò ní jẹ́ kí ìbò tí wọ́n fẹ́ dì náà jẹ́ ìbò gidi kan o. ohun tó jẹ́ kí wọ́n rò pé bí àwọn bá sọ pé àwọn kò ní kópa nínú ìdìbò náà, kò ní sí ohun tí ìjọba Balewa yóò ṣe ju kí wọ́n sún ọjọ́ ìbò náà síwájú lọ. bí wọ́n bá sún ọjọ́ ìbò náà síwájú, gbogbo ìwà burúkú tí àwọn ẹgbẹ́ méjèèjì ti hù yìí, àwọn yóò lè jókòó lórí ẹ̀, àwọn yóò sì yanjú ẹ̀ kó tó di pé ọjọ́ ìdìbò tuntun tí wọ́n bá dá pé. ṣùgbọ́n àṣìṣe gbáà ni. ìdí tó fi jẹ́ àṣìṣe ni pé àwọn ìpínlẹ̀ ńláńlá 4 ló wà nígbà náà: ilẹ̀ Haúsá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Yorùbá àti àdúgbò Midwest. ẹgbẹ́ NPC, ìyẹn ẹgbẹ́ àwọn Haúsá tí Sardauna jẹ́ olórí wọn, àwọn ni wọ́n ní ilẹ̀ Haúsá. ẹgbẹ́ àwọn Akíntọ́lá ló ń ṣèjọba nílẹ̀ Yorùbá. bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ àwọn Ìgbò ló ń ṣèjọba ní Midwest, síbẹ̀ ọkùnrin kan wà níbẹ̀ tó sọ pé kò sẹ́ni tó lè sọ pé kí wọ́n má dìbò ní ìpínlẹ̀ òun o, nítorí ìbò àwọn aṣòfin ìjọba àpapọ̀ ni wọ́n fẹ́ dì, nígbà tí òun sì ti sọ pé dandan ni kí wọ́n dìbò ní Warri àti Benin. kí làwọn Balewa kó ọlọ́pàá fún un, tí wọ́n sì sọ pé kò sí ibi tí wọn kò ti ní dìbò ní Nàìjíríà lọ́jọ́ ìdìbò náà. orúkọ ọkùnrin tó ṣe yìí ni Okotie-Eboh, ọmọ ẹgbẹ́ òṣèlú NCNC ni. ìyẹn ló jẹ́ kí wọ́n fi ṣe mínísítà fún ètò ìnáwó. ṣùgbọ́n nígbà tí ìjà dé láàrin àwọn Azikiwe tí í ṣe olórí ẹgbẹ́ wọn àti àwọn Sardauna pẹ̀lú Balewa, Okotie-Eboh padà lẹ́yìn Azikiwe, ó sì bá àwọn Haúsá lọ.
ìyẹn ló ṣe sọ pé òun ò ní gbà kí wọ́n má dìbò ní gbogbo àdúgbò tòun. Báyìí ni gbogbo ètò tí ẹgbẹ́ UPGA ṣe forí ṣánpọ́n nítorí lọ́jọ́ ìdìbò náà wọ́n dìbò ní gbogbo ilẹ̀ Haúsá pátápátá. Àwọn ẹgbẹ́ wọn náà ló sì wọlé tán bámú níbẹ̀. Wọ́n dìbò ní ilẹ̀ Yorùbá náà o, gbogbo àwọn tí Akíntọ́lá fà kalẹ̀ náà ni wọ́n sì wọlé nítorí pé àwọn ẹgbẹ́ tí wọ́n ní àwọn ń dìbò ní tàwọn o, UPGA ló láwọn ò dìbò, kò sí èyí tó kà wọ́n. Wọ́n dìbò ní Midwest, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ NCNC kò sì wọlé níbẹ̀. Ilẹ̀ Ìgbò nìkan ni wọn kò ti dìbò tààrà. Bẹ́ẹ̀ wọ́n dìbò ní àwọn agbègbè kọ̀ọ̀kan níbẹ̀ náà o, tí àwọn èèyàn sì wọlé. Bó bá jẹ́ níbi tí nǹkan ti dáa ni, kò sí ìjọba gidi tí yóò gba irú èsì ìdìbò bẹ́ẹ̀ wọlé, kò tilẹ̀ sí ìjọba tí yóò ka ohun tó ṣẹlẹ̀ náà sí ìbò rárá. Ṣùgbọ́n nítorí pé nǹkan ò dáa, bí ìbò náà ṣe wúruwùru tó, kí á ní Balewa jáde tó sì sọ pé ìbò náà dáa gan ni. Ó ní ìbò tí wọ́n dì dára. Ó sì sọ pé kí ààrẹ orílẹ̀-èdè ìyẹn Nnamdi Azikiwe pé kí òun wá bẹ̀rẹ̀ ìjọba tòun. Ibi tí wàhálà ti dé nìyẹn. Gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe tẹ́lẹ̀, ìjọba tí wọ́n ń ṣe ní Nàìjíríà láàrin ọdún 1960 sí 1966 ó yàtọ̀ sí irú èyí tí à ń ṣe ní ayé àwọn Ṣàgàrí tàbí èyí tí wọ́n ṣe láyé Ibrahim Babangida àti èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjọba tí à ń lò nígbà náà ìjọba àwọn ará Britain ni, ìyẹn àwọn òyìnbó England. Ṣùgbọ́n èyí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ètò òṣèlú àwọn ará Amẹ́ríkà ni. Nídìí èyí lọ́dún 1964 wọn kì í dìbò ààrẹ tàbí ìbò olórí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ìbò àwọn aṣojú ṣòfin ni wọn yóò dì lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ tàbí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀. Ẹgbẹ́ òṣèlú tí aṣojú ṣòfin tirẹ̀ bá wá pọ̀ jù ni yóò fa olórí ìjọba kalẹ̀. Olórí ìjọba náà yóò sì jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó wọlé láti agbègbè tiẹ̀ náà, tó sì jẹ́ pé orúkọ ẹgbẹ́ wọn yìí ló fi wọlé. Olórí ìjọba yìí ni wọ́n ń pè ní Prime Minister. Àwọn tó bá sì jẹ́ ti ìpínlẹ̀ ni wọ́n ń pè ní Premier. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n bá yan Prime Minister yìí tán o, tí wọ́n dìbò fún tán, wọn yóò tún yan ẹnìkan tí wọ́n ń pè ní ààrẹ, ìyẹn President. Ṣùgbọ́n President yìí kò lágbára púpọ̀, ó yàtọ̀ sáwọn President tá a ní báyìí. President ìgbà náà ibi méjì péré ni agbára ẹ̀ wà. Ibi àkọ́kọ́ ni pé òun nìkan ló lágbára láti pe ẹni tí ẹgbẹ́ òṣèlú ẹ̀ bá fà kalẹ̀ láti lọ di Prime Minister yìí pé kó máa bọ̀ kó wá gbé ìjọba jókòó. Bí ààrẹ ìyẹn President yìí kò bá pe ẹni tí ẹgbẹ́ fà kalẹ̀ pé kó lọ ṣe Prime Minister yìí, ẹni náà kò lè fúnra ẹ̀ fi ara ẹ̀ joyè o. Ààrẹ nìkan ló lè fi joyè. Agbára kejì tí ààrẹ yìí sì tún ní ni láti yọ olórí ìjọba ìyẹn Prime Minister yìí tí kò bá ṣe dáadáa tàbí tó bá hùwà kan tí kò bá òfin mu. President yìí náà nìkan ló ní gbogbo agbára tó lè fi yọ Prime Minister nípò lójú ẹsẹ̀. Ṣùgbọ́n bí ẹ kò bá gbàgbé, Azikiwe ló ní ẹgbẹ́ NCNC. Òun ni olórí ẹgbẹ́ náà. Ẹgbẹ́ náà sì ni àwọn ẹgbẹ́ àwọn Haúsá àti ẹgbẹ́ Akíntọ́lá ti ṣe játijàti yìí. Nítorí bẹ́ẹ̀ Azikiwe náà ń dúró de Balewa. Ó ń retí ìgbà tí yóò wá bá òun pé kí òun pè é kó wá gbé ìjọba rẹ̀ tuntun kalẹ̀. Ṣé nígbà tí wọ́n di gbogbo ìbò tán, ohun tí wọ́n sọ ni pé ẹgbẹ́ NNA, ìyẹn ẹgbẹ́ Akíntọ́lá àti ẹgbẹ́ àwọn Haúsá wọ̀nyí ní ìjókòó 94 174 nílé ìgbìmọ̀ aṣòfin. Ẹgbẹ́ UPGA, ìyẹn ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀ àti ti Azikiwe sì ní ìjókòó 35 péré. Bí nǹkan ṣe rí nìyí o, ó sì hàn gbangba pé ẹgbẹ́ àwọn Haúsá ti tún wọlé kí Balewa máa ṣe ìjọba rẹ̀ lọ ni. Ṣé ẹ kò gbàgbé kinní kan ṣá o? Ìyẹn náà ni pé Tafawa Balewa kọ́ ni olórí ẹgbẹ́ MPC o, ìyẹn ẹgbẹ́ àwọn Haúsá yìí o. Igbákejì olórí ẹgbẹ́ náà lásán lòun. Olórí ẹgbẹ́ náà gan ni Sardauna Sokoto yìí, ìyẹn Ahmadu Bello. Bó bá ṣe pé Sardauna fẹ́ ni, òun ló yẹ kó máa ṣe olórí Nàìjíríà nítorí òun ni olórí ẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n ó ní òun kò lè fi ilẹ̀ Haúsá sílẹ̀ wá sí Èkó. Ó ní kí igbákejì òun máa lọ ṣe olórí wọn.
ṣùgbọ́n lọ́dọ̀ òun nílẹ̀ haúsá ni yóò ti máa gba àṣẹ gbogbo ohun yòówù tí yóò bá ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà sì rí o. Gbogbo ohun tí Balewa ń ṣe Sardauna ló ń pàṣẹ rẹ̀ fún un. Balewa fẹ́ràn Awólọ́wọ̀ ó sì máa ń bọ̀wọ̀ fún un, ṣùgbọ́n Sardauna kò fẹ́ràn Awólọ́wọ̀ rárá. Balewa kò fẹ́ràn Akíntọ́lá ju ọ̀rẹ́ ojú lásán lọ, ṣùgbọ́n ọ̀rẹ́ ìmùlẹ̀ ni Sardauna pẹ̀lú Akíntọ́lá, níbi tí àwọn ọ̀rọ̀ náà ti wọnú ara wọn nìyẹn. Sardauna ló múra láti fi gbogbo ọ̀nà gba ilẹ̀ Nàìjíríà fún àwọn Haúsá. Èyí ni Awólọ́wọ̀ àti Àsíkùì kò sì fẹ́ rárá. Ohun tó ń dá wàhálà sílẹ̀ gan-an nìyẹn. Gbogbo bí wọ́n ti ń dìbò tí kò dáa yìí, gbogbo bí wọ́n ṣe ń ṣe gbogbo rẹ̀ wúruwúru yìí, gbogbo ẹni Balewa ń sọ fún Sardauna pé ó léwu gidi, pé ohun tí àwọn ń ṣe náà léwu púpọ̀ o, ó sì lè dá wàhálà sílẹ̀ lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n Sardauna yìí kò yéé sọ fún Balewa pé kò sí kinní kan tí yóò ṣẹlẹ̀, nítorí pé Haúsá ló ní Nàìjíríà. Gbogbo àṣẹ tí àwọn bá sì pa fún àwọn tó kù ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé. Ó ní ìṣòro kan ṣoṣo táwọn ní náà ní Awólọ́wọ̀. Níwọ̀n ìgbà tí àwọn sì ti fi òun pamọ́, ohun kan náà tó kù tí àwọn lè ṣe ni kí àwọn fún Akíntọ́lá lágbára dáadáa kó lè kápá gbogbo ilẹ̀ Yorùbá. Bí wọ́n bá ti lè gbàgbé Awólọ́wọ̀ báyìí, ọkùnrin náà ní ìṣòro àwọn Haúsá yanjú nìyẹn, nítorí kò sí ohun tí Àsíkùì lè ṣe. Nítorí ẹ̀ náà ni wọ́n sì ṣe ṣètò ìbò náà bó ṣe wù wọ́n, tó jẹ́ pé Akíntọ́lá ni àwọn Sardauna lò láti tún fi sọ pé ìjọba ti padà sí ọwọ́ àwọn. Ṣùgbọ́n Àsíkùì náà jà raburabu. Ó ní òun ò ní pe Balewa kó wá ṣe àgbékalẹ̀ ìjọba rẹ̀. Ó kúkú mọ̀ pé bí òun kò bá pè é kò sí ohun tó lè ṣe. Ìtumọ̀ ẹ̀ náà ni pé kò ní gbé ọ̀pá àṣẹ lé e lọ́wọ́. Bí kò bá sì ti gbé ọ̀pá àṣẹ lé e lọ́wọ́, Balewa kò gbọdọ̀ pe ara rẹ̀ ní olórí Nàìjíríà níbì kankan. Nígbà tí ọ̀rọ̀ náà le tán tí Balewa fa Àsíkùì tí Àsíkùì kò dáhùn, ó ránṣẹ́ sí Sardauna. Sardauna ní kí Balewa máa bá àwọn aṣáájú ilẹ̀ Ìgbò gbogbo sọ̀rọ̀, kí wọ́n lè bá Àsíkùì sọ̀rọ̀ kó jẹ́ kí òun máa ṣèjọba òun lọ. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ránṣẹ́ sí Leos Mbanefo tí í ṣe adájọ́ àgbà nílẹ̀ Ìgbò nígbà náà. Wọ́n ní kó wá bá ọmọ ìyá ẹ̀ sọ̀rọ̀ o. Wọ́n ní kó jẹ́ kí oníjọba ṣèjọba o. Ṣùgbọ́n Àsíkùì takú. Nígbà náà ni adájọ́ àgbà Nàìjíríà Adétòkunbọ̀ Adémọ́lá wọlé tọ̀ Àsíkùì lọ. Ó sì sọ fún un pé níbi tí Awólọ́wọ̀ bá wà báyìí, ẹni ni yóò máa fi àwọn rìn. Yóò sọ pé nǹkan ti bàjẹ́ mọ́ àwọn lọ́wọ́, pé ṣé kò tán nídìí àwọn, yóò sì máa fi àwọn ṣe yẹ̀yẹ́ kárakára. Adémọ́lá bẹ Àsíkùì pé kó pe Balewa kó máa wá ṣèjọba ẹ̀ lọ. Ṣùgbọ́n Àsíkùì sọ pé ìbò tí wọ́n dì kò dáa, kì í dá èrú ni, ẹnìkan ò lè máa rí àwọn tó kù jẹ bẹ́ẹ̀. Bí Awólọ́wọ̀ bá fẹ́ fi àwọn rẹ́rìn, kó tètè máa fi àwọn rẹ́rìn lọ jàre. Teslim Reliance ni olóòtú ètò ìdájọ́ fún ìjọba àpapọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún. Nígbà tọ́rọ̀ sì ta kókó báyìí, wọ́n pe òun náà pé kó wá bá àwọn bá Àsíkùì sọ̀rọ̀. Ṣùgbọ́n Síìkì sọ pé kò sí ohun tó jọ rárá ni. Wọ́n tún halẹ̀ mọ́ pé àwọn sọ́jà lè gbàjọba bí àwọn olóṣèlú bá ń ṣe bí àwọn ṣe ń ṣe yìí. Ṣùgbọ́n níṣe ni ọkùnrin Ìgbò náà sọ fún wọn pé ìyẹn gan-an ló dáa. Lásìkò náà ni àwọn Adétòkunbọ̀ Adémọ́lá pẹ̀lú àwọn èèyàn bíi Májẹ̀kódùnmí, Akíntọ́lá àti Sardauna gbé ọgbọ́n burúkú kan jáde. Ọgbọ́n náà ò dáa rárá ni. Nínú ìwé òfin Nàìjíríà nígbà náà, lóòótọ́ ni òfin sọ pé kò sí ẹlòmíì tó lè pe Prime Minister, ìyẹn olórí ìjọba Nàìjíríà, láti wá gbé ìjọba rẹ̀ kalẹ̀ ju ààrẹ lọ, ìyẹn President. Ṣùgbọ́n òfin náà tún fààyè gba ohun tó lè ṣẹlẹ̀ tó ṣe pé wọn yóò wá ẹlòmíì rọ́pò ààrẹ. Àkọ́kọ́ ni bí ààrẹ bá kú tí wọn kò sì tí ì yan ààrẹ míì, wọn yóò wá ẹnìkan tí wọn yóò fi rọ́pò ẹ̀, ìyẹn náà sì ni adájọ́ àgbà. Ẹ̀kejì ni pé bí ara ààrẹ kò bá yá tí àárẹ̀ náà sì pọ̀ débi pé kò sí ẹni tó lè sọ pé ọjọ́ báyìí ni yóò gbádùn, wọn yóò yan ẹlòmíì rọ́pò rẹ̀ kó lè ṣe ojúṣe rẹ̀ ni. Ẹ̀kẹta sì ni bí ààrẹ bá ní àrùn ọpọlọ. Ẹ̀kẹta sì ni bí ààrẹ bá ní àrùn ọpọlọ tí àwọn dókítà yẹ̀ wò tí wọ́n sì sọ pé orí rẹ̀ kò pé, tàbí pé orí náà ti dàrú, tàbí pé ó ń dàrú díẹ̀díẹ̀ ni, wọn yóò yan ẹlòmíì rọ́pò ẹ̀. Ẹni náà ni yóò sì máa gba ojúṣe ẹ̀ ṣe títí tí wọn yóò fi sọ pé ara ẹ̀ ti tún yá, orí rẹ̀ ti pé padà. Ohun táwọn èèyàn náà fẹ́ ṣe fún Àsíkùì nìyẹn. Ètò tí wọ́n ṣe sílẹ̀ fún ni pé wọ́n ti ṣètò bí àwọn ọlọ́pàá àti sọ́jà tí wọ́n jí Haúsá yóò ṣe fi tipátipá mú un, tí wọn yóò dè é mọ́ inú ilé rẹ̀ tí wọn kò ní jẹ́ kí ẹnikẹ́ni rí i, tí dókítà ìjọba yóò sì sáré jáde láti sọ fún gbogbo ayé pé
ààrẹ Azikiwe ní àrùn ọpọlọ ó sì wà níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lójú ẹsẹ̀ tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ ni wọn yóò sọ pé kí ẹlòmíín rọ́pò ẹ̀ kó sì ṣe ìbúra fún prime minister kí iṣẹ́ ìlú lè máa tẹ̀síwájú. Bí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn fún Azikiwe yóò ṣòro kí ẹnikẹ́ni tó jáde pé kò rí bẹ́ẹ̀, pàápàá nígbà tó ṣe pé dókítà ìjọba ni yóò sọ pé orí ọkùnrin náà kò pé, tí gbogbo ìwé ètò ìlera rẹ̀ yóò sì fi hàn lóòótọ́ pé ọkùnrin aṣáájú náà ní àrùn ọpọlọ. Àwọn èèyàn náà fẹ́ pe Azikiwe ní wèrè lójú gbogbo ayé kí wọ́n lè máa ṣèjọba wọn lọ. Yóò san kò san, ta ni yóò wá jẹ́ kí wọ́n fi wèrè dán òun wò? Ta ni yóò gbọ́ pé wọ́n yóò sọ òun di wèrè tí wọ́n yóò so ṣéènì mọ́ òun lọ́rùn àti lẹ́sẹ̀ tí kò ní wá orin míì kọ? Azikiwe ti gbọ́ ohun tí wọ́n fẹ́ ṣe fún un nígbà tí àwọn kan sì tún dé tí wọ́n sọ pé àwọn wá bẹ̀ẹ́ kí á ló gbà sí wọn lẹ́nu tó sì sọ pé kí wọ́n pe prime minister wá. Àwọn ọ̀rọ̀ kan wà táwọn gbọ́dọ̀ sọ kóun tó pé kó wá bẹ̀rẹ̀ sí ṣèjọba. Bẹ́ẹ̀ ni wọ́n pe Balewa wá bá a. Bẹ́ẹ̀ ni wọ́n sáré sọ ọ̀rọ̀ náà ní kíákíá. Bẹ́ẹ̀ ni Azikiwe jáde sí orí tẹlifíṣàn tó kéde pé òun ti gbà pé Balewa ló wọlé, òun sì fi àsìkò náà pé láti lọ́ọ́ máa ṣèjọba rẹ̀ lọ. Ní gbogbo àwọn èèyàn bá pariwo, kò sí sẹ́ni tó mọ̀ pé díẹ̀ ló kù kí wọ́n pe ọkùnrin náà ní wèrè, àti pé bí kì í bá ṣe pé ọkùnrin náà lo ọgbọ́n olóṣèlú ni wọ́n ìbá ti gbé e dé Arò l'Ábẹ́òkúta tàbí Yábà apá òsì kí òun fúnra ẹ̀ tó mọ bí nǹkan ṣe jẹ́ gan. Ṣùgbọ́n o, gbogbo bí a ti ń yọ́ só bẹ́ẹ̀ náà ni à ń yọ́ gbọ́ o. Kò sí ohun tí Akíntọ́lá ṣe pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí tí kì í jáde sétí àwọn aráàlú. Gbogbo Yorùbá ló sì ń gbọ́ ohun tí Akíntọ́lá ń fi orúkọ ìran wọn ṣe. Nídìí èyí, ìkórìíra náà bẹ̀rẹ̀ sí í pọ̀ fún Akíntọ́lá. Àwọn Yorùbá kò sì fẹ́ kinní kan pẹ̀lú orúkọ rẹ̀. Ìjọba Akíntọ́lá sú wọn pátápátá ni. Èyí tó sì wá lé ni pé àwọn èèyàn tí wọ́n kúrò lẹ́yìn Awólọ́wọ̀ tí wọ́n di ọmọ Akíntọ́lá, ayé alábátádọ́kù tí àwọn ń jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ń hùwà burúkú láàrin ìlú. Àwọn ohun tí kò sì ṣẹlẹ̀ láyé Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, àfi bí ẹni pé wọ́n ń sà sí wọn ni. Bí ẹni pé ìyẹn kò tó, Akíntọ́lá bẹ̀rẹ̀ sí ṣètò àwọn owó orí kan tí yóò máa fi gba owó lọ́wọ́ àwọn aráàlú nítorí kò sí owó lápò ìjọba rẹ̀ dọ́yindọ́yin. Kì í ṣe pé inú Akíntọ́lá náà dùn sí ohun tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti ṣòó lọ́wọ́ ni. Àwọn Haúsá tí wọ́n fẹ́ lẹ́yìn Awólọ́wọ̀ ni wọ́n ń lò ó. Kò sí ohun tó fẹ́ tí wọn kò ní fún un, ṣùgbọ́n wọ́n wà lẹ́yìn ẹ̀ lásán nítorí láti bà ti Awólọ́wọ̀ jẹ́ ni. Nítorí pé òun náà sì ń ṣe gbogbo ohun tí wọ́n bá fẹ́, kò sí aráàlú tó gbà pé kì í ṣe òun gan-an ló wà nídìí ọ̀tẹ̀ Awólọ́wọ̀. Wọ́n ní ohun tó wà nínú ẹ̀ ló fẹ́ ṣe. Nítorí bẹ́ẹ̀, lẹ́yìn tí wọ́n ti di ìbò 1964 báṣubàṣu tán tó jẹ́ rádaràda ni wọ́n ṣe é. Gbogbo ọmọ Yorùbá dúró de ìbò ọdún 1965. Wọ́n ní ìbò tí àwọn yóò fi yanjú ọ̀rọ̀ nìyẹn o. Ìbò tí wọ́n yóò fi sọ pé àwọn kò fẹ́ Akíntọ́lá mọ́. Ṣé ìbò tí wọ́n fẹ́ dì náà, ìbò ti Western Region gangan nìyẹn. Western Region nìkan ló ní ìbò náà. Ìbò tí wọ́n yóò fi yan àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin sí West. Ẹgbẹ́ òṣèlú tó bá sì wọlé jù náà ni yóò yan olórí ìjọba kalẹ̀. Bí ẹgbẹ́ Akíntọ́lá kò bá sì wọlé, a ṣe pé nǹkan bàjẹ́ fún wọn nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà di kí olórí di orí ẹ̀ mú. Ọjọ́ ìbò kù sí dẹ̀dẹ̀ oṣù kẹwàá ọdún 1965 ni wọ́n fẹ́ dìbò ní ọjọ́ 11 oṣù náà. Ṣùgbọ́n láti inú oṣù kẹjọ ní gbogbo ilẹ̀ Yorùbá kò ti gbádùn mọ́. Bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ọjọ́ tí wọ́n dìbò náà gan-an ni ogun West tiẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá yíkáyíká. Ẹ ó máa tẹ̀lé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló bẹ̀rẹ̀ ìtàn ogun West tiẹ̀ yìí fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.